Èyí ni ètò Iri Òwúrọ̀, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ ìkíní títí dé ìkejìdínlógún. Ó kà báyìí: lẹ́yìn nǹkan wọ̀nyí, àjọ àwọn Júù kan kò, Jésù sì gòkè lọ sí Jerúsálẹ́mù. Adágún omi kan sì wà ní Jerúsálẹ́mù létí ibodè àgùntàn tí à ń pè ní Bẹ́tísáídà ní èdè Hébérù, tí ó ní ẹnu ọ̀nà 5. Ní ẹ̀gbẹ́ odò yìí ni ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn máa ń gbé dùbúlẹ̀ sí, àwọn afọ́jú, arọ àti alárùn ẹ̀gbà. Wọ́n sì ń dúró de rírú omi, nítorí áńgẹ́lì a máa sọ̀kalẹ̀ lọ sínú adágún náà, a sì máa ru omi rẹ̀. Lẹ́yìn ìgbà tí ó bá ti ru omi náà tán, ẹnikẹ́ni tí ó bá kọ́kọ́ wọ inú rẹ̀ á di alára dídá kúrò nínú àrùnkárùn tí ó ní. Ọkùnrin kan wà níbẹ̀, ẹni tí ó ti wà ní àìlera fún ọdún 38. Bí Jésù ti rí i ní ìdùbúlẹ̀, tí ó sì mọ̀ pé ó pẹ́ tí ó ti wà bẹ́ẹ̀, ó wí fún un pé, "Ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí?" Abirùn náà dá a lóhùn wípé, "Arákùnrin, èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún. Nígbà tí a bá ń ru omi náà, bí èmi bá ti ń bọ̀ wá, ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi." Jésù wí fún un pé, "Dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn." Lọ́gán ó sì mú ọkùnrin náà lára dá, ó sì gbé àkéte rẹ̀, ó sì ń rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi. Nítorí náà àwọn Júù wí fún ọkùnrin náà tí a mú lára dá pé, "Ọjọ́ ìsinmi ni òní, kò tọ́ fún ọ láti gbé àkéte rẹ." Ó sì dá wọn lóhùn wípé, "Ẹni tí ó mú mi lára dá ni ó wí fún mi pé, gbé àkéte rẹ kí o sì máa rìn." Nígbà náà ni wọ́n bi í léèrè wípé, "Ọkùnrin wo ni ẹni tí ó wí fún ọ pé, gbé àkéte rẹ kí o sì máa rìn?" Ẹni tí a mú lára dá náà kò sì mọ ẹni tí ó jẹ́, nítorí Jésù ti kúrò níbẹ̀. Àwọn ènìyàn púpọ̀ wà níbẹ̀. Lẹ́yìn náà, Jésù rí i nínú tẹ́ḿpìlì, ó sì wí fún un pé, "Wò ó, a mú ọ lára dá, má ṣe dẹ́ṣẹ̀ mọ́, kí ohun tí ó burú ju èyí lọ má bàa bá ọ." Ọkùnrin náà lọ, ó sì sọ fún àwọn Júù pé Jésù ni ẹni tí ó mú òun lára dá. Nítorí èyí ni àwọn Júù ṣe inúnibíni sí Jésù, wọ́n sì ń wá ọ̀nà láti pa á, nítorí tí ó ṣe nǹkan wọ̀nyí ní ọjọ́ ìsinmi. Ṣùgbọ́n Jésù dá wọn lóhùn pé, "Bàbá mi ń ṣiṣẹ́ títí di ìsinsìnyí, èmi náà sì ń ṣiṣẹ́." Nítorí èyí ni àwọn Júù túbọ̀ ń wá ọ̀nà láti pa á, kì í ṣe nítorí pé ó ba ọjọ́ ìsinmi jẹ́ nìkan ni, ṣùgbọ́n ó wí pẹ̀lú pé Bàbá òun ni Ọlọ́run jẹ́, ó mú ara rẹ̀ bá Ọlọ́run dọ́gba. Orí ọ̀rọ̀ ẹni tí ó ju rírú omi lọ. Pẹ̀lú gbogbo inúnibíni àti àtakò àwọn Júù, Jésù kò dẹ́kun láti máa darapọ̀ pẹ̀lú wọn nínú iṣẹ́ ìsìn. Ẹsẹ̀ 1. Ẹ̀kọ́ wo ni èyí kọ́ wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì? Ṣe àlàyé irúfẹ́ àwọn ènìyàn tí ó wà ní ibi adágún Bẹ́tísáídà yìí àti ohun tí ó mú wọn dé ibẹ̀. Ẹsẹ̀ 2 títí dé 4. Ǹjẹ́ a rí àfijọ irú èyí ní àárín wa náà lónìí? Ṣe àkíyèsí ipò àìnírètí tí ọkùnrin abirùn tí Jésù fi ojú sùn yìí wà ní ẹsẹ̀ 5 sí 7. Ọkùnrin abirùn yìí kò ní òye pé ẹni tí ó ju rírú omi tí ó ń dúró dè lọ ni ó ń bá òun sọ̀rọ̀. Èyí hàn nínú ọ̀rọ̀ tí ó lò fún Jésù ní ẹsẹ̀ 7 apá 1. Àwọn ọ̀nà wo ni àwa náà ń gbà ṣe irú àṣìṣe ọkùnrin yìí lónìí? Ọ̀rọ̀ àṣẹ ẹnu Jésù Olúwa mú ìṣòro ọdún 38 pòórá. Ẹsẹ̀ 8 títí dé 9. Lójú àwọn ẹlẹ́sìn Júù, ohun tí Jésù ṣe yìí lòdì sí òfin 4
Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 8, ẹsẹ̀ 10 sí 11. Ẹ̀sùn mìíràn wo ni wọ́n fi kan Jésù ní ẹsẹ̀ 17 títí dé 18? Ṣe àgbéyẹ̀wò ìkìlọ̀ Jésù fún ọkùnrin yìí ní ẹsẹ̀ 14. Ó wà fún àwa náà lónìí. Fún ìrònú, ọ̀rọ̀ ẹnu Jésù Olúwa ju rírú omi lọ. Àṣàyàn ẹsẹ̀ fún ọ̀sẹ̀ yìí, Jòhánù orí 4 ẹsẹ̀ 24.